ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o a kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi ìbò ọdún 2027 yìí gbogbo wa náà láti ń wò wípé ìbò yìí ó máa ní ìtàjẹ̀sílẹ̀ tó pọ̀ gbogbo wa lámọ̀ ṣùgbọ́n ṣe wá rí fídíò tí mo mú wá lónìí ó ṣeé ṣe kí Tinubu kì í ṣọ̀rọ̀ èpè o kó má di 2027 kì í ṣe pé ó fẹ́ kú o ṣùgbọ́n lóhun ní fídíò tó tẹ̀ wá lọ́wọ́ yìí ó jẹ́ ká mọ̀ wípé wọn ò lè gbà kí Tinubu kó ṣe 2027 ìyẹn tó bá lè ní sùúrù dá 2027 yẹn ni kò sí àní-àní bá ṣe ń wò yìí wọ́n máa gba ìjọba lọ́wọ́ Tinubu o látàrí fídíò tó tẹ̀ mí lọ́wọ́ tí mo fẹ́ ṣò fún yín sìn ní àná òde yìí a gba information wípé fídíò yẹn náà wà lọ́wọ́ mi bí yìí o tí mo máa play fún yín over 1000 Boko Haram ni wọ́n fi aircraft làwọn Fúlàní fi aircraft Nàìjíríà kó wọlé sílùú Àbújá ẹ̀yin ènìyàn mi lẹ́nu bíjọ́ mẹ́ta yìí fìrìfìrì kan dẹ̀ ti ń kàn wá lára tí mo rí fídíò yẹn bí wọ́n yìnbọn gidi ẹni ìwà kọ síbẹ̀ pé ìlú Àbújá ni ṣùgbọ́n nítorí pé mi ì tí ì ṣèwádìí dáadáa lórí ẹ̀ ni ò tí ì jẹ́ gbé jáde ó ní wọ́n fẹ́ take over Aso Rock wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ President Tinubu ẹ̀yin ènìyàn mi now àwọn Boko Haram tí wọ́n ní wọ́n kó wọlé yìí wọ́n ní wọ́n á kọ́ọ̀pù wọn ni o ṣùgbọ́n ọkàn mi wá wò wípé ṣé Àbújá tí wọ́n tó jẹ́ olúùlú ló wá yẹ kó Boko Haram 1000 ló yẹ kó lọ tí a dẹ̀ gbọ́ ní Ìjẹ̀lú ní Kwara wọ́n ní wọ́n àrẹ́sì ọmọ wọn àrẹ́sì Boko Haram bá bí mẹ́ta mo mọ̀ pé ẹ lè gbàgbé fídíò yẹn wọ́n ní wọ́n àrẹ́sì ọmọ wọn mẹ́ta wọ́n lọ sí ìlú tán prison tán náà kọ́ mọ àwọn yẹn sí nígbà tán débẹ̀ wọ́n náà ti transfer ọmọ wọn Boko Haram mẹ́ta tí wọ́n ti transfer ẹ̀ lọ ṣe mọ̀ pé àwọn agbésùmọ̀mí yẹn wọ́n jó prison yẹn wọ́n jó gbogbo mọ́tò tó wà bẹ́ẹ̀ wọ́n pa ọlọ́pàá wọ́n pa àwọn aráàlú lórí pé wọn kò bá àwọn mẹ́ta yẹn kó tó di pé wọ́n lọ náà ṣe wọ́n wá kó àwọn Boko Haram 1000 aircraft Nàìjíríà náà tún fi kó wọn wọ́n wá kọ́ọ̀pù wọn kó wọ ìlú Àbújá ẹ̀yin ènìyàn mi kí lẹ gbà pé ó máa ṣẹlẹ̀ kí lẹ gbà pé ó máa ṣẹlẹ̀ mo máa fún yín ní fídíò yẹn tẹ́ ẹ máa wò ó ẹ̀yin ènìyàn mi ẹ bá wa bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu kó má fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò nítorí pé bàbá fún ara wọn mọ̀ wọ́n ti sọ rí pé Nàìjíríà is a scam pé Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè kan ẹ bá wa bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu pé kó dákun dábọ̀ kó bá wa kó tètè pín Nàìjíríà yìí kó jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ nígbàtí wọ́n sọ pé Nàìjíríà is one nation táwọn ẹ̀yà kan dẹ̀ dúró nídúró pé àwọn làwọn ní Nàìjíríà yẹn tí wọ́n dẹ̀ ń ṣekú pa àwọn ènìyàn tó bá pé tó bá dé ìlú ilé ní àwọn ẹ̀yà yẹn náà ló ń pààyàn ńbẹ̀ tó bá dé ìlú yẹn lé ní dé ibòmíì lé ní àwọn ẹ̀yà ìdìsẹ́mẹ̀ ẹ̀yà náà ló tó ń pààyàn ńbẹ̀ ẹ̀yà wo ni ẹ̀yà Fúlàní wọ́n dẹ̀ láwọn làwọn ní ìjọba Nàìjíríà pọ̀wọ́ wọn ló wà ṣé kò wá yẹ ká yàgò fáwọn ẹ̀yà tí wọ́n dá dúró tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn yìí láwọn ẹ̀yà tí ò bá Nàìjíríà bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé Haúsá Ìgbò Yorùbá la mọ̀ tó ti wá di Haúsá Fúlàní ẹ̀yin ènìyàn mi ìròyìn kàyéfì ńlá gbáà lélẹ́yìí jẹ́ o ìròyìn aburú gbáà lélẹ́yìí jẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu o because tí ọmọ olódó dẹ tí ò bá ṣọ́ra pẹ̀lú eléyìí tí wọ́n kó wọlé wàhálà ńlá gbáà ló máa jẹ́ o ogun ńlá gbáà ni o ẹ bá wa bá bàbá sọ̀rọ̀ kí wọ́n jọ̀wọ́ kí wọ́n pín orílẹ̀-èdè yìí kí wọ́n jẹ́ kí oníkálukú máa bá tiẹ̀ lọ kí Ìgbò máa lọ Biafra kí Oòduà máa lọ kí àwọn tó ń sọ pé àwọn làwọn ní Nàìjíríà kó máa gbé Nàìjíríà lọ bàbá Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn àsìkò tá a dẹ̀ wà báyìí
àsìkò tó yẹ kẹ́ ẹ gbé agbára fún bàbá wo lóyè ọmọ Adéyẹmọ, agbára ilẹ̀ Oòduà tí wọ́n fi máa ṣe ààbò, tó fi máa kó àwọn security jáde pátápátá, àsìkò yẹn láwa yìí o bàbá Bọ́lá Ahmed Tinubu. in tí àwọn Boko Haram, in tí àwọn Fúlàní tí lọ́ndà ìjọba, kódà Peter Obi gan pátápátá là ń fọ́jú ló fẹ́ fi ọ̀rọ̀ Nàìjíríà ṣe o. Àtíkù òun náà sọ pé tóun ò bá wọlé lélẹ́yìí wàhálà gidi ló máa ṣẹlẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ibi tẹ́ni méjì bá dẹ̀ ti jà wàhálà ńlá ni o. Ẹ bá wa bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá pẹ́ lóòótọ́ lódodo lọ́mọ olódo dẹ́nìfẹ́ Yorùbá, kó tètè bá wa pín ohun tó ń pè ní Nàìjíríà yìí, kó tètè bá wa pín o, kó jẹ́ kó ní kakú máa bá tiẹ̀ lọ, torí ìròyìn tá à ń gbà lójoojúmọ́ yìí ìròyìn tó ní agbára ni o. Ìròyìn tó ń wọlé sí Nàìjíríà lójoojúmọ́ ìròyìn tó ní agbára ni o. Bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ báyìí, Amẹ́ríkà ó ti sọ fún àwọn ènìyàn ẹ̀ pé kó close American embassy tó wà Nàìjíríà, kó padà wá sí Amẹ́ríkà, pé kó close ẹ̀ down. Ẹ̀yin ènìyàn mi, ìlú tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣe pé ogun ń bọ̀ ń bẹ̀ nìyẹn. Ogun ń bọ̀ ní Nàìjíríà o. Ẹ̀yin ènìyàn mi, ogun ń bọ̀ ní Nàìjíríà o. Ẹ lọ dira o. Ẹ̀yin olóṣèlú wa, ẹ̀yin ọ̀tọ̀kùlú wa, ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè wa, ẹ bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Tó bá pín Nàìjíríà kò sí nǹkan kan, gbogbo wa máa gbádùn ara wa, everything a máa lọ bó ṣe yẹ kó lọ ní. Ọkàn everybody á balẹ̀, kò ní sógun, kò ní sọ́tẹ̀, wọ́n ń bọ̀ léni o, wọ́n ti dé léni o, wọ́n ti dé lọ́la o, kò ní sírú ẹ̀. Gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ létòlétò. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kó tètè pé orílẹ̀-èdè yìí o. More than 1,000 Boko Haram ni wọ́n fi aircraft Nàìjíríà ni wọ́n fi kó wọ ìlú Abuja lánàá o. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi wo fídíò yìí. This week alone, they have transported close to 1,000 Boko Harams to Abuja on a military cargo aircraft, CJ-130. See, what I'm telling you is fact. CJ-130, a military cargo aircraft, have transported close to 1,000 Boko Haram to Abuja. They blindfold them, they handcuff them, they bring them in. Like, the purpose of bringing these guys in, me, English Alhaji, I don't have details to this. That's why I'm telling you that. But for me, I feel like something is not right. Something is going on. Close to 1,000. Why are they bringing these guys in? English Alhaji don't know. Are they bringing them into? I don't know. Bringing them in from Maiduguri. I just want you to pay attention to this. Put today's date down. On the 9th, say English Alhaji told you guys this. Today's date is 9th of April 2026. Just remember I told you this. Remember the aircraft, the cargo aircraft, CJ-130, be bringing in Boko Haram to Abuja. Blindfolded and handcuffed. So, I think we should pay attention to this. I'm not going to sleep. My eyes will be on them. I will not sleep at all. But still, I want us to pay attention. Let's Boy and this. Let's talk about this thing. It's not a good sign for me. You know the story. As in they hide them. The English Alhaji, they bring them out. Are they active? It can be this now.
Boko Haram members doing everything in Abuja airport now. Boko Haram by a call by way me just see 130 doing everything in airport now. Call Luzan immediately. And Jenny Baby, doing everything out of Abuja airport. Fact. I gave everything. I gave everything. What are you doing? Kasi 130 na siya airport na. It's a C-130. I give Boko Haram and Bajane. C-130 Boko Haram. I have a drop engine with them again. ẹ̀yin ènìyàn mi kò wá tí ì tán síbẹ̀ o ǹjẹ́ ẹ rántí òwòrò àbí ìwòrò ní Kwara State tí ẹgbẹgbẹ̀rún àwọn agbésùmọ̀mí tí wọ́n yabò ní ọjọ́ kìíní àná tí wọ́n pa àwọn ènìyàn bíi 500 bíi 600 dànù tí wọ́n dùbú wọn tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ tẹ́ ẹ bá rántí ṣe mọ̀ pé ìjọba àti àwọn agbésùmọ̀mí wọ́n ṣe drama kékeré kan gbà yẹn tí ìjọba jáde tó ní àwọn tí wọ́n pa wọn tó nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ kidnap àwọn èèyàn ṣe mọ̀ pé wọ́n padà jáde tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jí tí àwọn agbésùmọ̀mí jí gbé ṣe pé wọ́n ṣe fídíò ẹ̀ pé ìjọba ń parọ́ mọ́ àwọn ni ò pé àwọn pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn dẹ̀ kidnap ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ò pé àwọn rèé o ǹjẹ́ ẹ rántí now update lórí wọn sìn update tuntun lórí wọn àwọn agbésùmọ̀mí yìí wá kó wọn jáde lánàá báyìí wọ́n wá ń béèrè fún 3 billion láti lè fi yọ̀ǹda wọn wọ́n ń béèrè 3 billion lọ́wọ́ ìjọba pé tí wọ́n bá fún wọn ní 3 billion àwọn ṣetán láti free wọn ṣe ti rí life àwọn ènìyàn ní Nàìjíríà ṣe ti rí pé ikú àwọn bandit ló gbékú lọ́wọ́ wọ́n wá fi ń ṣe pàṣípààrọ̀ wọ́n fi ń dùnàdúrà ẹ̀mí kìtú wá ń ṣe àwọn ikú gidi ikú tí o ikú àìtọ́jọ́ ni o tí ìṣẹ̀lẹ̀ tó wá látọ̀dọ̀ Ọlọ́run wá o èyí táwọn bandit fi ń pa àwọn èèyàn ni o ẹ ti rí bí Nàìjíríà ṣe dàbẹ́ yẹn ìkànlẹ̀ rí ń sìn bọ́ọ̀lù àná máa gbàjọba lọ́wọ́ Tinubu bọ́ọ̀tún la ni àti ìmọ̀ èyí tí wọ́n fi over 1000 Boko Haram ṣe ní Abuja àti ìmọ̀ iṣẹ́ ṣe ń lọ lórí ẹ̀ ni àwọn agbésùmọ̀mí eléyìí tó ń béèrè fún 3 billion sìn tó bá tó sanwó yẹn fún wọn wọ́n á tún fi ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà ogun olóró wọ́n á tún kó wọlé láti tún máa fi terrorize wa ní ilẹ̀ tiwa ẹ̀yin ènìyàn mi ìdí rèé o tí mo fi sọ ṣáájú lẹ́ẹ̀kan ẹ bá wa bẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ kó pín Nàìjíríà kó jẹ́ kí oníkálukú máa bá tiẹ̀ lọ mo fi pé ìkan tó máa pè wá rèé o nítorí pé tá a bá kọ̀ tá a ṣe ìrànrí mọ̀ pé wọ́n Nàìjíríà la fẹ́ máa ṣe lọ ẹ̀yin èèyàn mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ òkú á sùn o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàdánù ẹ̀mí pàdánù dúkìá pàdánù àwọn ènìyàn wọn o torí pé nǹkan táwọn Fúlàní ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó bá burst ó máa lágbára fún everybody o ìdí nìyí tá a fi ń rọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè kẹ́ bá wa bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kó jọ̀wọ́ kó bá wa pín orílẹ̀-èdè ní kíákíá ẹ̀yin ènìyàn mi ẹ share fídíò yìí o ẹ share fídíò yìí ẹ̀yin ọmọ aládé ẹ jẹ́ kó dọ́wọ́ gbogbo àwọn religious leader wa o pé àsìkò ti tó báyìí o láti pé kẹ́ everybody wọ́n sọ̀rọ̀ sókè o ọba mi Èdùmàrè adúró ti gbogbo wa o ẹ̀yin olólùfẹ́ mi ẹ share ètò yìí fún mi kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí YouTube channel yìí ní gbogbo àsìkò tá a bá mú fídíò wá kẹ́yìn náà lè máa rí ẹ̀yin ènìyàn mi kò sóhun tó dàbí wípé kí orílẹ̀-èdè yìí ó pín kí ara ó lè tu tẹrú tọmọ. والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته mu ne jama'a da mutanen woro da mutanen kwankwaso suka shiga cikin hannunmu
labarkacin Allah subhanahu wataala mu karatar da su musulunci muna fata su fara gane wannan addinin musulunci sosai da kuma alhamdulillah da roko da suna yi suna muna ce su a gabanin su ji da gare su abin da ya shafi rukunin musulunci a daga gaya musu suna wane rukunin musulunci guda nawa ne alhamdulillah rukunin imani guda nawa ne alhamdulillah shurutu la ilaha illallah guda nawa ne alhamdulillah abin da yake warware musulunci guda nawa ne alhamdulillah ba sai sun muku bayani ba an sanar da su sun fara ganewa abubuwa sun gane sosai za ku ji daga bakin su saboda haka an ba su wannan karshen dama da ya kamata su yi magana da mutane su kana muna fata kowa ya fahimta assalamu alaikum warahmatullahi wabarakatuh Assalamu alaikum, dear Muslim sisters and brothers. We are here today. We are those people that in fact from Woro, Kayama local government. On February 3, now we are in April 8. Please, we are begging you. This is our last opportunity that they gave us. We have small children with us, and we have some people with pregnancy. Please assist. So those people are here, some people with anemia, that sickness of blood. Please help us. We are begging you. This is our last opportunity that we have, and they teach us the thing that we don't know at home. Like those kalman la ilaha illallah tawhid, we lack tawhid at home. Even though those people that are at home, they know that we lack tawhid, but we are here. They teach us everything, and we understand everything. Inshallah, by the name of Allah, we understand everything, and they are not beating us. They are not. They give us food and place with water. Everything is available, but we are still begging you. Please, we beg you. Please, this is our last opportunity. Please. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin ẹ̀yẹ dákun ṣàánú wa ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Kwara káwa ni wọ́n kó ní Wọ̀rọ̀ nípínlẹ̀ Kayama ẹ ṣàánú wa ẹ dákun tọ̀tọ̀lọ̀ wọ́n fún wa lóúnjẹ wọ́n kọ́ wa lẹ́sìn ìwọ̀nba nkẹta àmọ́ nílé àti ìmọ̀ níbi ẹ̀sìn Islam àmọ́ a ní ìdìrànlọ́wọ́ yín ẹ fún wa ní ìrànlọ́wọ́ yín torí ìgbà kẹ́yìn tí wọ́n fún wa níyì wọ́n ní ká jáde ń bì ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ nítorí tọlọ́run gbogbo ibi tíjọba wẹ̀ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú àwọn òfìyà jẹ wá bẹ̀ wọn ò sì ní wá lára àmọ́ rẹ̀ lọ́wọ́ yín là ń wá ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ o. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ètò bó sọ̀kò ètò bó ànábì oyè bàrẹ̀ yìí gá ìbọn adẹ́mọ̀ náà ṣe àkúwọ́rọ́ náà is a 176. Ètò bó sọ̀kò èbò ìwà ẹwà náà ṣe àwọ̀ ìyá rẹ̀ àmọ́gí ìtòkọ́ àmọ́ dẹ̀yìnyà àmọ́ àlínà ìdẹ́bọ̀ náà sọ̀kò gbógi gàtò iye bàrẹ̀ gómìnà ìṣètò mínísítà ìṣèṣì ganalẹ̀ àyè àgẹ́ náà láàyè ìdánilá last opportunity ìyọ̀ ìyá àkàràdé irúbìà èbò ìbò sọ̀kò ìráyà ìṣà àbọ̀nàmọ́ ìráyà ìṣà àbọ̀nàmọ́ ìdẹ́jọ́ wàjú ṣẹ́gi kàmọ́kàmọ́ ṣe dábọ̀ àdè náà amade nda abatamodana ebo ibo sokore ewa idun ewa zanasho enake wa be ina yete wa tan bo ti soko bo ti anabi o ya alaya abona eto bo soko ene ibi abona na muslim chi gala u ya malawi ga soko nikete un ya de zanagun na maga ila ya lamito ewa do si zanasho more na ga last opportunity yo e ga lugwa ngo yi gamo e maga lugwa ya yi mo is a 176 yo daga woroba amoku yo yete wa tan ebo igwam na eji mi ginu pe ya ginu pe e chinle nu pe chiji e chinle bo anabi on na eji ye ba ebo igwam na je ebo yi. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Mambe kina na onke wa masai wa pingi soke wa se wa gon 167 176 ambe wa se boyi ga no kugwe boyi plateau ga no buba no kugwe ne no kugwe gbenzi no kugwe no sindande no pingi ataja no pingi waka kwa ga wakugwa ga anya na Nigeria gbenzi no we order ka ma gbenzi no we order wai Kwara gbenzi no we order wai anya na ludanyanzi opportunity ga wakpa wage ambe ai wa weke pawado anya na wasi to wasi o ambe ampino ti ala we nyage o wa muzudo ona ga o last one ambege anya na ludanyanzi abwewa gwage gu poge anweke yawa anya na ludanyanzi abwewa gwage gu poge an requesting ke pingi anya na apama ludanyanzi anabi nyanzi apama ato wa bwe gwage gu anwa gbero we uble we imi poge ku we awala ke o amapo pingi ankewe muslim chi poge ku agu pingi ke wa dobe pingi wa dada we gwage wa pingi no ama we ke yawa poge an gbiga wa pingi ato wa tabe wa Zan and Sam Mogo Ago, I Zua Mogo Sigon Waku Wage, was February 3rd, and there was Wakuma.
Every age and they were cool, man. Ludanyana at our boy, Poka, our work. Allah. Mu fito daga wurin ni kokin church dogoruwa muna roƙo ku an doke maran uku ga watan biyu mu yau muna cikin karshen magana mu da ku muna cikin ran 8 ga watan hudu don Allah muna roƙe ku muna neman alfarma shugabane don Allah muna roƙe ku ku taimake mu ba wai sun cutar da mu ba wai sun hana mu abinci ba suna kula da mu lafiya mu suna ba mu magani a kowane lokaci don Allah shugabannin kasa ku taimake mu ku fitar da mu a cikin nan a cikin kwaran da muke gaskiya ku fitar da mu a cikin nan ku da kuna tabe ku akan yanci ku manya amma yanda an doke mu ba ku dube mu a masalan komai ba don Allah ku ji roƙo mu muna roke ku taimake mu Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mu ne aka ɗauko daga garin Waro mu 176. An ɗauko mu kwana 3 ga watan Turawa yau muna cikin na yana da kwana 8. Don Allah don annabi gwamnatin mu ta taimake mu da an kawo mu wurin gaba bugu ba zagi. Ba a hana mana abinci ba magani wanda bai da lafiya duka ana taimakon shi gabaki ɗayan mu ba wanda ya mutu ana kuma wani yana nan da lafiya su kuma ba a hana mu abinci ba amma muna neman abuwa kuma mun nema a wurin sun taimaka sun ba mu dama ta ƙarshe don Allah don annabi a taimake mu. Muna yan garin Koko sana an ɗauko mu kwana 26 yanzu mun shigo cikin wata na 4 muna da kwana yanzu 21 muna da mu 80 daga muka roƙon Allah muna roƙon gwamnati ta taimaka mana cikin halin da muke ciki a ranar siyasa muna zuwa muna dagula muku amma yanzu muna cikin wanda halin sun kyale mu sun ba mu dama ta ƙarshe wanda za mu yi magana a kai ta taimaka mana. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Now here a day. Arole Baba 10 Media, no dollar. Subscribe, sharp. Simple
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀. Ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.